ẹni bá lè bínú ẹ pé ó máa ń ṣiṣẹ́ iṣẹ́ tó fogún ọdún ṣe ìṣẹ́jú kan ni ó kó dà sí kànga kò sí inú bóyá. Ọ̀rọ̀ àgbà ni. Ẹni tó bá lè bínú ó ní ẹni ó mọ̀ ṣiṣẹ́ tó gbéṣẹ́ tó fogún ọdún ṣe ìṣẹ́jú kan ni ó kó dà sínú kànga ó fojú ọwọ́ ṣiṣẹ́ ó fẹsẹ̀ dáṣẹ́ sí gbóná. Ẹ tún gbọ́ wọ́n ní èèyàn lè fi 20 ọdún kó nǹkan jọ kí ó sì dá gbogbo rẹ̀ nù lọ́jọ́ kan ṣoṣo. Èèyàn lè fi 20 ọdún kó nǹkan jọ kí ó sì bà gbogbo rẹ̀ jẹ́ lọ́jọ́ kan ṣoṣo. Kí ni wọ́n ń gbìyànjú àti sọ fún wa ní wípé ká ṣọ́ra fún ìbínú ò dáa, ìbínú ò sunwọ̀n, ìbínú mọ̀polówó ohun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Lódodo wọn lọ́mọ àlèyàn ní rínú tí kì í bí, ṣùgbọ́n Yorùbá yìí náà ló tún sọ wípé ọmọ àlèyàn la máa ń bẹ̀ tí kì í gbà. Kódà Ọlọ́run ọba mi ó fàyè sílẹ̀ fún ìbínú o, ṣùgbọ́n ìbínú àbísódì inú fùfù òun ni kò dáa. Ẹ gbọ́ ìwé mọ́ wípé bínú má ṣe ṣẹ̀, má sì jẹ́ kí òòrùn kó wọ̀ bá ìbínú rẹ. Ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ lọ ti ń faléya fọ̀nà ya. Àìsàn tí ò gbóògùn ló ń ṣe ọ́ o, àfi k'Ọlọ́run ọba mi ó dá sọ́rọ̀ rẹ. Bí bẹ́ẹ̀ kọ́ tó bá ń bá a lọ bẹ́ẹ̀ àtúbọ̀tán rẹ ó léwu. Pé àró àti ọ̀dọ̀fínú rẹ lónìí kẹ́ ẹ jọ ṣèpàdé pọ̀ kó o mọ̀ bá a ṣe àṣedànù yóò sì dára fún ọ. Ire o. Please subscribe.